Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Àfàìbá wọn jà, wọ́n ń bínú. Àwa obìnrin kà sẹ́nikẹ́ni. Abẹ́ni, àfàìbá wọn jà, wọ́n ń bínú. Àwa ò gbèrò ọ̀tẹ̀ sẹ́nikẹ́ni. Wọ́n ti wọ ìlú Ìlọrin. Wọ́n ti wọ ìlú Ìlọrin. Gbogbo èyí tẹ́ ń sọ wípé olóyè ò wá gba permission lọ́wọ́ Ṣéwù àbí Emir. Mo kàn ní kí wọ́n á béèrè lọ́wọ́ yín ni wípé àwọn bandits tí wọ́n wọ ìlú Ìlọrin àbáwọn terrorists ń tán pé wọ́n bandits tí wọ́n wọ ìlú Ìlọrin, ẹ jọ̀ọ́ ṣé wọ́n gba permission? Mo kàn ní kí wọ́n á béèrè lọ́wọ́ yín ní o, torí àáfàá sọ̀rọ̀ òjò kù ó lọ́lọ́run ṣe rí un. Ẹlẹ́ẹ̀fẹ́ Sunday Igboho mọ́ ní Kwara State, àwa ti ẹ̀fẹ́ nílùú gómìnà náà, ẹ lè má fẹ́ ní Ìlọrin ṣùgbọ́n nílé gómìnà ìrẹ́pọ̀n has come to stay. Ayé ìgbà tẹ́ ń dí àwọn bàbá wa lórí mọ́lẹ̀, ayé ìgbà yẹn ti kọjá. Náà wọ́n ti wá wọ ìlú Ìlọrin sìn, obìnrin ẹyọ kan wọ́n kó ọmọ ẹ̀ 3. Mo ní kí wọ́n á béèrè lọ́wọ́ yín ní o, pípa tí wọ́n wọ ìlú Ìlọrin tó ń bọ̀, tó ń kọ lẹ́tà, wọ́n gba permission lọ́wọ́ Ṣéwù Emir, tó ń gba permission lọ́wọ́ wọn. Ẹ ní pé àfàìbá wọn jà, wọ́n ń bínú. Abẹ́ni, èmi ò gbèrò ìkà sẹ́nikẹ́ni. Wọ́n sọ mí dọ̀tá yín. Ọbúṣìlámù ni, ọbúṣìlámù ni, ọbúṣìlámù, wọ ọmọbìnrin yẹ òṣì bẹ̀rẹ̀ Ọlọ́run, ọbúṣìlámù, ọbúṣìlámù. Ìyá tí wọ́n kọ́ àwọn ọmọ ẹ̀ lọ nísìn, ó ń lò jáàbù o. Bàbá tí wọ́n kọ́ àwọn ọmọ tiẹ̀ lọ, ó ń kírun o. Torí ẹ máa rápa ìrun lára bàbá yẹn. Mo ní kí wọ́n á bí yín ni o, kí kàn wọ́n á béèrè lọ́wọ́ yín wípé sáwọn boko àwọn fámìlì yín tó ká fámìlì yín ni wọ́n, ṣé wọ́n gba permission lọ́wọ́ yín kán tó kó àwọn ọmọ tí wọ́n kó nílọrin. Wọ́n lọ́mọ kan fẹ́ ṣe exam, final exam bí university àbí poli ló wà, kó lọ fi serve. Wọ́n ti gbóhùn náà lọ. Ojú ìyá ni wọ́n ń lu ọmọ nílùkulù tí ìyá ò lè sọ̀rọ̀. Ọmú ìyá sẹ̀, ó fi super glue ó fi dí omi yẹn. Ikú tó ń pa ọmọ tí ìyá ò gbọdọ̀ gbin, ikú tó ń pa ọmọ tí bàbá ò gbọdọ̀ sọ̀rọ̀. Wọ́n wọlé sí ìlú Ìlọrin láago 11 alẹ́, wọ́n kó gbogbo àwọn ọmọ lọ. Gbogbo ẹ̀yin òfò Ìlọrin bó lẹ́wà nísìnyí. Gbogbo ẹ̀yin ìyá, mo ní fídíò many of yẹn ìyá yẹn, mo ní fídíò yín lọ́wọ́ o, tó wá ń gbé fídíò sí lẹ́nu, èyí tó bú mi, èyí tó ṣépè. Ẹ fẹ́ gbọ́? Ọlọ́mọ pé mi ò bínú sí yín, torí tí n bá bínú sí yín ó máa worst. Ọlọ́mọ pé mi ò bínú sí yín, ló ṣe ń fi irú ọjọ́ èní ló ṣe ń wá sáyé. Wọ́n wọlé, wọ́n kó àwọn ọmọ lọ. Má ṣe. Yorùbá wọ́n kàn fi búrẹ́dì kó yín lómi ọbẹ̀ ni. Wọ́n kàn fi búrẹ́dì kó yín lómi ọbẹ̀ ni. Mo ń pariwo ń gbà yẹn, obìnrin ọbúṣìlámù, ọbúṣìlámù, ọmọbìnrin yìí ọ̀ṣìbẹ̀rẹ̀ Ọlọ́run, ọwọ́ ná. Tẹ́mi nìkan ni máa wà nínú náà ni. À ń kó at least màá ríyàn 2-3 tí máa mọ̀. Ẹjọ́ máa chat. Máa dògbò tí máa lọ, máa gbé laptop dání, desktop, máa gbé laptop dání, fóònù dání. Máa ra megabyte púpọ̀ sórí ẹ̀. Amílẹ̀tà sí gbogbo àwọn tó ń ṣe fóònù yìí náà wọ́n ṣáàkírun. Gbogbo àwọn tó ń ṣe kí ló wípé tó ń ta data, àwọn náà ṣáàkírun. Ẹjọ́ máa wà nínú náà ni. A máa supply mi ní data. A máa browse, a máa chat, a máa ṣeré nínú náà.
a máa dáná, a máa sebẹ̀, a máa jẹun. Wọ́n fi ẹ̀sìn tàn yín, wọ́n sọ mí di ọ̀tá yín. Ẹni bí fọ́tò mi káàkiri ń lọ, gbogbo ẹ̀ tẹ́ ń ṣe wèrè tẹ́lẹ̀ ń ṣe wèrè mọ́ wèrè. Ẹ kàn pariwo nǹkan tẹ́ ẹ ní. Ẹ bá jáwọ́, àwọn nǹkan tẹ́ ẹ ní kan máa pa wọ́n dànù lẹ́yọ kọ̀ọ̀kan ni. Àṣẹ Elédùmarè ni, kò kí ń ṣe ọ̀rọ̀ èèyàn. Àṣẹ àwọn orúmọlẹ̀ ni. Ẹ̀yin tèmi mo kí ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú dédé àsìkò yìí. According to the time tí ṣòyí bá bá yín, mo kí yín. Ṣé dáadáa la bá yín, ilé ńkọ́? A kú weekend, a kú palẹ̀mọ́ oṣù tuntun. Oṣù ayọ̀ ló máa jẹ́ o. Thank you so much. Somebody said you are highly appreciated. Thank you, mo kí yín, ẹ ṣeun. Tó gbélé ti ṣú ọmọ ṣe pápápá, wọ́n máa ń ṣe ní pápá. Let's quickly go to Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tó lọ sí Bariga. Ẹ̀yin ará Bariga, níwà o. Ẹ wo tí wọ́n ṣe fún Àdìsá ní Bariga torí Ọlọ́run tó pa àwọn náà kéré ńlẹ̀. Ẹ wo tí wọ́n ṣe fún olóyè ní Bariga. Ẹ̀yin ará Bariga, ṣé wà lẹ wù yìí? Ẹ wá sọ olóyè di aládò ò fẹsẹ̀ kànlẹ̀. Ẹgbẹ́ aládò ò fẹsẹ̀ kànlẹ̀. Ẹ wá mú olóyè, ẹ wá tààrù. Ẹ bẹ̀rù Ọlọ́run o. Kí ni mo sọ fún yín, ẹ̀yin ará Bariga? Ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ dákun bá mi bèrè lọ́wọ́ wọn. Kí ló tí wọ́n ẹ bá mi bèrè lọ́wọ́ wọn, ẹ jọ̀ọ́. Kí ló tí wọ́n fọn olóyè rù? Kí ló tí wọ́n ru olóyè sórí? Ẹ má yẹ ká tanra wa. Mo sọ lórí show tí mo jùlẹ̀ láàárọ̀ yìí. Mo ní ọ̀rọ̀ Sunday Igboho nílẹ̀ Yorùbá. Ọjà òyìnbó ni tí ò mọ̀ pé nìkan wà. Táwọn kan máa sọ pé Sunday Igboho má dé ìlú àwọn o, Sunday Igboho má wá sílùú àwọn o. Tí àwọn ọmọ Yorùbá tán dẹ̀ wà ń bẹ̀, táwọn náà dance to that tune. Àwọn kan rí Sunday Igboho, ó dàbí pé kí wọ́n kó sínú ẹ̀. Fídíò kan wà mí ìsìn bá pé mo lè play ẹ̀ tán bí 8 minutes video ni. Níbi tí ẹnìkan sọ pé ṣe ẹ fẹ́ wọnú ẹ̀ ni. Àwọn kan ń dúró de pé káwọn Olóyè Sunday Igboho báyìí kí àwọn fi ọwọ́ kan etí aṣọ ẹ̀. Ẹ mọ bí obìnrin onísun ẹ̀jẹ̀ nínú Bíbélì tó ní tí mo bá fọwọ́ kan iṣẹ́ tí aṣọ rẹ, bí mo bá fọwọ́ kan iṣẹ́ tí aṣọ rẹ, bí mo bá fọwọ́ kan iṣẹ́ tí aṣọ rẹ, ara mi yóò yá gágá, ara mi yóò yá gágá. The same way tí obìnrin onísun ẹ̀jẹ̀ tó ṣe believe pé tó máa fọwọ́ kan aṣọ etí aṣọ Jésù, ìsun ẹ̀jẹ̀ ohun tó ti ṣe fún 40 years kó máa dá. The same way tí àwọn kan ní ìgbàgbọ́ ní Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà pé tí àwọn bá fọwọ́ kan báyìí, ẹ má ẹ̀ka tanra wa o. Àwọn kan ti rí Sunday, àwa kan, not àwọn kan, I'm going to repeat myself, mi mọ̀ lọ́dọ̀ tí àwa kan ti rí Sunday Igboho bí òrìṣà. Èmi tí Sunday Igboho pé mo lè fọwọ́ kan lára báyìí kí n dẹ̀ tọrọ nǹkan káwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá ṣe fún mi. Yes, tí wà lélẹ̀ yà máa pọ́n lé. Ànábì ò ṣe tẹ́lẹ̀ yìí fún ìlú ẹ̀. Jésù ò ṣe tó báyìí fún ìlú ẹ̀. Tó fi dẹni orí ṣàdá nílùú wọn. Àti sáà tí wà lélẹ̀ a máa pọ́n lé. Yorùbá Wuyì, èyí ni 31st of July 2026 lẹ́ẹ̀kan sí. Ẹ̀yin tèmi mo kí yín, ẹ káàbọ̀ sórí ètò yín, ètò Yorùbá Wuyì. Ẹ bá wa fi opportunity yẹn, ẹ bá mi fi share video, ẹ bá mi fi like video kí n fi yẹn polówó ọjà. Ó ṣáná wọlé tẹ gbàrọ̀ gùdù lọ́jà. This is original. Wọ́n lùkọlù gbàrọ̀ gùdù òǹdàgígbàgì pọ̀ ń lè jẹ́ àwọn ẹ̀ṣọ́ ara bí aṣọ, ẹ̀gbà owó àti tẹsẹ̀. Wọ́n kú orí ayélujára tí ń pera wọn ní ṣọ́ọ̀plọ̀. Àmọ́ wọn ò tẹ̀wọ̀n. Ẹja jọ tara wa lólobó yìí. Fún ẹni fẹ́ ojúlówó lace níbi ṣe ń trend lágbàáyé lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ tẹ body touch _
accessories ní Instagram àti TikTok. bẹ́ẹ̀ ni tìrì ní ẹ ti ń koni lóòótọ́ ní merchant send deliver fi ọjà yín ránṣẹ́ síbikíbi lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ̀yin tí òkè òkun ẹ tẹ bodytalk_accessories UK ní Instagram àti TikTok. lọ́wọ́ kan sẹ̀ǹdò ní ó gbọ́ gbogbo tó ń tà tó ń ṣe nílé iṣẹ́ àwọn wá o. bodytalk accessories àṣírí àwọn tó dá quality mọ̀. gbogbo aláyẹyẹ lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti olóríjorí ẹ̀yin ọlọ́jọ́ ayọ̀ bí ọjọ́ ìbí ìgbéyàwó dé òkú àgbà àjọ̀dún ẹgbẹ́ ìṣílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ibi ńlẹ̀ ti lè rí lace lóríṣi bíi swiss lace dry lace voile lace cut lace polish lace HOH lace SKG lace Austral lace exclusive babalá luxury kì í gbó kì í ya kòkó júdà. bodytalk ó lọ fà gan-an tó ìdórí gold àti jewelries padà ó di gbótèfé. ẹ wá wo ẹ̀gbà ọwọ́ tẹ̀sí àti tọrùn bó ti wà ní gold ní àṣẹ ní silver jewelries tó tẹ̀wọ̀n lélẹ́yìí àṣàdànù sí ń bẹ̀ kì í bó kì í gbẹ̀dànù bẹ́ẹ̀ ṣe ń lò ló ń tẹ̀wọ̀n sí látòrí Brazilian jewelries Dubai twin jewelries 925 exclusive tó débẹ̀débẹ̀ super original ní bodytalk accessories jewelries àti lace àyè wà fún kíkọ́ lọ́pọ̀ kúyọ̀kù fún alára tó tà ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ tẹ bodytalk_accessories ní Instagram àti TikTok gbogbo bí ẹ bá wà ní wọ́n fi ọjà ránṣẹ́ sí ẹ sáti place order ẹ̀yin tòkè òkun ẹ tẹ bodytalk_accessories UK ní Instagram àti TikTok bẹ́ẹ̀ lẹ tún lè WhatsApp wọn lórí +2475877288224 bodytalk accessories ìmúra tó ń kán tó fashion tó gbé fún ẹ tẹ bodytalk bẹ́ẹ̀ lẹ tún lórí +4475877. ẹ̀yin èèyàn mi bá mi kàn sí at bodytalk accessories lórí +447587728824 +447587728824 tẹ́ bá kàn sí wọn ẹ fẹ́ ra aṣọ ẹ fẹ́ ra bàtà ẹ fẹ́ ra ẹ̀gbà ọwọ́ ẹ pọ́nmọlé ẹlẹ́rù lèmi ilé ẹlẹ́rù lèmi mo láìkì ẹrù gan mo láìkì ẹ̀ṣọ́ o pàǹdà mi gbogbo mi ò kópa agbára tágbàgbọ́n ká ká ni ṣùgbọ́n mo believe nínú ẹ̀ṣọ́ mo believe nínú ẹrù gan mo láì kéèyàn lu ẹrù kó pe iṣẹ́ káyé mọ̀ pé nǹkan tó pe yìí ó débẹ̀ ṣọ bá mi kàn sí bodytalk accessories ẹ follow wọn lórí Instagram ẹ follow wọn lórí TikTok nọ́mbà wọn nìyẹn pé ẹ̀yin alára tún tà tẹ fẹ́ rà tẹ máa tún tà bodytalk accessories wọ́n wà ń bẹ̀ fún yín. Bàrígà tí bàbá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá lọ even kábíyèsí ọba Gbọ́láhàn Àkànbí ṣáàdì púpọ̀ lọ́wọ́ mi Bádìsá ṣe pọ̀ lọ́wọ́ mi Àkànbí náà pọ̀ lọ́wọ́ mi. wọ́n ní Sunday Ìgbòho bá gbé àpótí chairman wọ́n ló máa wọlé tó máa wọlé àbí ò ní wọlé mò ń béèrè lọ́wọ́ yín. wọ́n ní èrò tó tẹ̀lé Sunday bàbá rí èrò àwọn gan fọ́. wọ́n ní èrò tó tẹ̀lé Sunday Adéyẹmọ Ìgbòho ṣáyí wọ́n tó bá gbé àpótí fún chairman ní Bàrígà yìí wọ́n ló máa wọ ilé tó máa wọlé àbí kò ní wọlé. Àdìsá thank you God bless you. ó ti wọlé o Àdìsá bò ti ẹ̀ dìbò a máa campaign bíi yes mo ti sọ̀rọ̀ nípa ẹ̀ mo ti sọ̀rọ̀ sórí ti orí YouTube mi àwọn ICT polytechnic tí wọ́n kó gómìnà Dàpọ̀ Abíọ́dún ilẹ̀ Yorùbá mà ti ń di nǹkan míì náà wọ́n wọ Ìlọrin wọ́n kó àwọn ọmọ wọ́n lọ sí Ogun State ní ICT polytechnic bóyá Ìṣàrà àbí bọ́nà pé bẹ́ẹ̀ lógún State kódà àwọn wọ́n lọ pa lára àwọn ọmọ yẹn pàápàá wọ́n kó àwọn kan lọ báyìí sọ pé kẹ́ máa sọ ẹ lọ subscribe sí YouTube channel Yorùbáwùyí tó bá yẹ pé subscribe sí YouTube channel mi ni Mr. Solomon ẹ máa mọ̀ wípé mo ti ju fídíò yẹn lẹ̀ láàárọ̀ yìí ẹ máa pé mo ti ju fídíò yẹn lẹ̀ láàárọ̀ yìí mo ti ju fídíò yẹn sílẹ̀ sórí YouTube Yorùbáwùyí ẹ tẹ́ kàn máa ń rí ṣòwò randomly tẹ́ máa wò randomly no tẹ́ bá ti wò ẹ tẹ́ subscribe button yín ẹ tẹ́ notification bell yín àwọn ṣọ́ọ̀ṣì tó bá jù sílẹ̀ ẹ má tètè rí. Àdìsá Ìgbòho lọ́kàn irú ẹkùn people. Okay, now let's quickly go to Ìlọrin. Jẹ́ta lọ sí lọ. Tó bá ti ń wọlé sórí ètò ìmọ̀ bá wa tẹ̀tàn pọ̀ lórí ẹ̀ bá wa láìkí. Ẹgbẹ́ mi ò láì kí n wọlé kí n jẹ́ máa wá máa rojọ́ kí n máa pretend bẹ́ẹ̀ pé nǹkan sọnù mò ń wá nǹkan káàkiri ńlẹ̀ẹ́lẹ̀ kí n máa ṣọ́ káwọn èèyàn wọlé. Èmi ò ráyè gbogbo mi ìmọ̀ ṣe ni mi ìmọ̀ má ti wo oríṣiríṣi àgbọn ṣe ṣó lọ ń tèmi nìyẹn. Tó bá pẹ́ dé class tó bá àmà manage ẹ̀. Now let's quickly go to Ìlọrin. Okay, Ṣàpàdé Ìṣàrà ni wọ́n ti lọ kó àwọn ọmọ ní polytechnic náà Ìlọrin lélẹ̀. Ẹ tẹ́ bá wà lórí TikTok ẹ bá fẹ́ wò wá lórí YouTube Yorùbáwùyí ẹ máa wò lórí YouTube wa ó kọ́ tẹ́ fi ń wò wá lórí TikTok yẹn náà ẹ pé TikTok
wọ́n ti kàn wá ń kó lórí TikTok èèyàn 9 àbí mélòó ló ń wò mí lórí TikTok like èmi ò kí ẹ máa bọ̀ lórí YouTube èmi wọn ò gbé lórí YouTube even Facebook mi gan wọ́n ti kàn wá ń kó lórí Facebook náà ṣé máa bọ̀ lórí YouTube. Ìlọrin rèé o, ìlú Ìlọrin kì í ṣe ìlú fìtínà fa, ìlú Ìlọrin kì í ṣe ìlú jàgídíjàgan, ìlú tó kì í síná tó tún máa lù jọ̀nà. Ìlọrin ní ṣé lóòótọ́ ló jì síná tó tún máa lù jọ̀nà. àwọn tó yẹ kó tó bá fẹ́ arrest yàn bá wọ́n máa gbọ̀n ni pàtó mú ta lọ́lọ́ ní kò jẹ́ ìlú fìtínà ojú wọn á le kókó bí ojú adó fùrọ̀ wọ́n ti mú rọ́rọ̀ àwọn wèrè. Ìlọrin ni wọ́n sọ yín dọ̀tá mi wọ́n ní ọmọbìnrin yẹn ó bú ṣìláàmù ó bú ṣìláàmù ọmọbìnrin yẹn òṣìbẹ̀rẹ̀ Ọlọ́run ó bú ṣìláàmù ọ̀wọ́ náà ni ó yá iná ti yá mo láti kí wọná iná bọlẹ pé náà kò síná bì kankan kò síná kò sádùjọ náà tó bá ṣe wàá gbà kó tó lọ wàá tó padà wàá tó wàá jẹ ìtókùnú ìyá ni. Now let's listen. Ìlọrin lélẹ̀ ẹ̀wọ̀ abiyamọ parọ́ fún yàrá ìyá kan ọ̀nà ń ṣe pé gbogbo nǹkan tá ẹ ṣe ni mo rí gbogbo tá ẹ ṣe nígbà yẹn ni mo rí kò sí kan wà ìtarí kù àmọ̀ yín àní fídíò míì lọ́wọ́ nínú yín sórí mi wá gbóná gan lórí péjì mo tún lè play fídíò lára yín because I have it on my kí lórúkọ ẹ̀ mo tọ́jú ẹ̀ pamọ́ mo lè play fídíò míì nínú yín tí wọ́n á ń gbé máìkì sí yín lẹ́nu ọmọbìnrin yẹn ìwà wuyì ló ń jọ fọ́tò mi hàn yín èmi alóbì lọ́rùn ojú ti dá o ẹ má ya wèrè mọ́ lọ́run lọ́wọ́ o. aago mọ́kànlá wọn ká wọn mọ́lé wọn bá jálẹ̀kùn ọmọ mi àgbà wọn kọ́ gbé wọn ti sọ lẹ́sẹ̀ àtẹ̀yìn ọwọ́ sẹ́yìn wọ́n ti lù rédèrèdè wọ́n bá wọ yàrá kejì ara tèmi náà wọ́n bá kó gbọ́ ọmọ jáde àwọn ọmọ mẹ́ta wọ́n bá kó wa síta wọ́n lùlù wọ́n lù wá sáà lówó lọ́wọ́ aláàlówó lọ́wọ́ owó tó wà lọ́wọ́ wa wọ́n ti gbà ẹkú ti gbà kò sí mi mọ́ a bá ń bẹ̀ wọ́n bá àtẹ̀mí gan ni wọ́n kó lọ n kò di pé ìṣubú tán fipá gbé mi dìde tán náà mi mọ́lẹ̀ tí bá tó súró dìde sí ni lọ tí mo tún dànù àtàwọn fẹ́ kan òkè odò kan wọ́n á ní kí n jòkó báwọn míì ti ń bọ̀ lẹ́yìn lára wọn wọ́n ṣe tún dìde sí mi nù pé kí ni ìjókòó mi tó ń sọ láwùsá gbogbo èdè burúkú tàti ẹ̀gbọ́n wọ́n ṣe sọ lóríṣiríṣi lọ́ bá tún fipá gbé mi dìde bí ìṣe ń lọ báyìí tí mo tó rẹ́ lulẹ̀ ìkànnì wọn adá ìpínlẹ̀ ọ̀dà náà kan fèmí lẹ́kìn padà sẹ́yìn àmọ́ gbogbo àwọn ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ti kó lọ ẹ dákun tó lọ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi o ẹ dákun tó lọ náà ọba Ìlọrin lọ́tọ̀ àmọ́ ẹ dákun tó lọ ẹ ṣàánú mi kò ní bàbá mọ́ èmi nìkan náà ló kù tí mo gbọ́ ẹ ṣàánú mi tó lọ náà ẹ ní ṣòfò mọ́ ẹ ní ṣòfò mọ́ ẹ dákun tó lọ náà gọ́fìnà ṣàánú mi ọmọ mi àgbà fẹ́ ṣe ẹ̀sáàmù pólì àbájáde tí ó fi ṣe sáàpù ló wà báyìí o wọn ò jẹ́ kó rí ṣe o ẹ dákun tó ọlọ́ ìṣàánú mi ẹ ra àánú gbà o ẹ dákun tó ọlọ́ yìí ní ò jèrè sí ẹ ṣàánú mi o ẹ dákun tó ọlọ́ ẹ dákun tó ọlọ́ mo ní ẹ ra àánú gbà o gbogbo bí a máa yín wọ̀ ní sí ìlú ẹ ṣàánú mi. Ìyá tó sọ̀rọ̀ mo ṣú ọ̀pẹ ara àwọn ti ìyá tí wọ́n sá kò nílẹ̀ gómìnà tí wọ́n sá lọ sí Ìlọrin màá sun mẹ́yìn díẹ̀ tí màá tún ìyá yẹn gbọ́ ara àwọn ìyá wa tí wọ́n sá kò nílẹ̀ gómìnà tí wọ́n sá lọ sí Ìlọrin ni torí tábà sọ fún pé à kì í ṣe nǹkan kan náà ẹ rí èdè táwọn yẹn ti sọ tẹ́lẹ̀ ẹ ṣàánú wa òkìní kan ìyá tó sọ̀rọ̀ yìí tẹ bá gbọ́ èdè tiẹ̀ èdè àwọn ọ̀fẹ́ ló dùn ni tí ìyá Yorùbá jẹ́ Òkè Ọdẹ Ajẹ́gbàjà tàbí baba ńlá níyà yìí máa jẹ́ àwọn agbésùmọ̀mí náà máa lé ìyá yìí I am 95% sure wípé ara àwọn tí wọ́n sá kúrò ní ìlú gómìnà tó sá lọ sí Ìlọrin lélẹ̀ Ìlọrin tó wá sá lọ fúnlẹ̀ àbíamọ obìnrin ẹyọ kan bímọ 3 bandit wọlé lójú ẹ̀ wọ́n lu àwọn ọmọ ẹ̀ bíi kíkú bíi yíyè wọ́n dè wọ́n sẹ́yìn wọ́n wá kó ọmọ lọ ikú tó ń pa ọmọ tí òbí ò gbọdọ̀ gbìn káà ń sọ nígbà yẹn many of you ṣépè ọmọbìnrin yìí ọyẹ ti ṣìlámù ọyẹ ti ṣìlámù ṣe bẹ pé ìyá yẹn sìn ẹ ti rí àwọ̀ ìrun kíkí lára ẹ rí pé oníjàábù ni táwọn ará bí ìwọlé ṣé wọ́n wo ìjáàbù yẹn mọ́ lára
no ṣé wọn pa eléyìí ni o ọmọ ìsìlámù ni o ìsìlámù ni o ọmọ ìyá wa ìsìlámù ni o ṣé wọn wo ìsìlámù wọn lára wọn kó ọmọ ẹ̀ mẹ́ta lọ ni wọn lu àwọn bíi kíkú bíi yíyè ìyá mi ẹ bá mi tọrọ ẹ sọ pé káwọn ẹ bá mi gbọ́ pé èdè òkè èdè. ọ̀rọ̀ yìí ló jèrè sí ẹ̀sán ní òfin ẹ̀dọ́kùn torí ọlọ́run ẹ̀dọ́kùn torí ọlọ́run ẹ̀rọ àánú gbogbo bí ọmọ yín wà ní sí gbogbo bí àwọn ọmọ yín wà ní sí èèyàn gbogbo bí àwọn ọmọ yín bá ti gbọ́ àrùn àwa là ń jẹ́ bẹ́ẹ̀. Bàbá ètò Ìbàdàn lọ sí ìlú Òkè Ọdẹ wọn láwọn béèrè pé ẹmọ tó ń jẹ́ Yorùbá wọn ní àǹtí hani àǹtí hani so ara àwọn ìyá wa tí wọ́n sá lọ sí Ìlọrin lélẹ̀. Now kí ni ìyá mi máa fíìl nísìn àtúntò pé ìyá yìí sí ó sá kò lókè Ọdẹ ó wá sá lọ sí Ìlọrin nísìn Ìlọrin tí ìyá wa sá dé ni wọ́n tún ti wá ń jí àwọn èèyàn gbé ẹ dákun kí ni ìyá yìí máa sọ nísìn kí ni ìyá yìí máa wò nísìn ẹ jẹ́ kí n máa wo ó ní agbára àbí abiyamọ àtẹ̀mí àti Ọlọ́run ní fún àwọn àdàmú wa kò ní fi àwọn ọmọ wa dá wa lóró Ọlọ́run ní ṣe àwọn ọmọ wa ní tùràrí tó yẹ pé tí náà bá ju àbíbí ọ̀hún ìyá yẹn bá ló ti fẹ́ máa sùn ó bímọ 3 wọn kọ ọmọ 3 lọ ó ní bàbá wọn ti kú òkè èèyàn 5 gbénu ilé ọkọ kú ó kó òun àtàwọn ọmọ ẹ̀ bá mi mú gbá bá mi máwo bá mi bomi bá mi ṣe kíní kan ẹ kú ọmọdé ẹ má bá wọn yín jà owó ẹgbẹ kí ló dé tó mẹ pé àbú. Kò sí abiyamọ tó fẹ́ kí nǹkan bẹ́ẹ̀ kú nínú ilé ẹ̀ tó bá wà nínú yàrá tó bá ń kó táwọn ẹ bá ń pariwo ní pálọ̀ ẹ gbẹgbẹ òun bú kíní kan ó lè sùn ẹ lè pa mí àwọn alẹ́ bàbá yín kò ní dáa fún níbi tó bá wà ẹ lè bẹ́ẹ̀ lè bá tèmi jẹ́ wàá ṣe kọ́kọ́ wọ́ sílẹ̀kùn ẹ lẹ́yìn wàá sùn ni gbogbo tó bá wà nínú yàrá ẹ tí o dẹ̀ mọ̀ pé àwọn ẹmẹ wà ní pálọ̀ everywhere wá silent tó gbọ́ kankan wàá bọ́ta pé yàrá ọmọ yóò sí níbẹ̀ yẹn ni. Now èèyàn 5 wà nílé ìyá bàbá ọmọ 3 bàbá kú àwọn bandits wà wọlé láago 11 alẹ́ o ní aago 11 alẹ́ nílùú Ìlọrin ìlú Kéwù ìlú Kùránì ìlú Síkìrì ìlú gbọ̀gbìnìkan ìlú odò oríṣiríṣi ẹ continue. Salamu alaikum. Salamu alaikum. Mo kí ọba wa ìlú Ìlọrin. Mo sì kí gómìnà Kwara State. Mo kí chairman wa local government wa Ìlọrin East. Gbogbo ohun tó ṣẹlẹ̀ sí mi ni mo fẹ́ ṣẹlẹ̀ gbogbo yín. Ọlọ́run ó sàlámù ọ̀nà mọ̀kọ́wọ́lá ká ìṣàánú wa tí ń ṣẹlẹ̀ ají ní òru jẹta ní nǹkan bí aago 11 níjẹta yẹn bá ń jáde kò máa rí gbà pẹ̀lú sẹ́gì àmà wọ́n já tábà yìí dé ní ọwọ́lé gíríkì ọba yìí dé wọ́n bẹ̀rẹ̀ sí sílẹ̀ kó kálukú ni ọmọ mi tí ó kọ́kọ́ gbé lọ yìí yàrá ní ọkọ̀ já agba sí ìsọ́lé o yàrá ní ọkọ̀ já wọn kú gbogbo báàjì owó rẹ̀ tó gbé kalẹ̀ tó gbé after àgbà á sílẹ̀kùn yàrá màmá rẹ̀ aṣọra wà sí ìlọsọ sẹ́yìn after àgbà yẹn wà lọ sílẹ̀kùn yàrá màmá rẹ̀ gbogbo tó náà ní ilé wọn sáà kó gbà síta èmi yìí náà gan mọ wà nulẹ̀ ibi tí wọ́n ṣe gbìdìgbìdì wáyé dé yọjú wáyé dé bẹ́ẹ̀ tí wọ́n mi náà sí ọ̀dọ̀ nù wọ́n ṣàfihàn lè gúnlẹ̀ nínú ilé tó wọn ò tiẹ̀ gbérí léèdè tí wọ́n sọ wọn ò sọ Fúlàní o wọn ìsò ìbú wọn ìsọ Haúsá wọ́n ṣe ń sọ gbé ẹ̀rọ ni àgbérí tí wọ́n sọ àmọ́ èdè tí wọ́n jẹ́ dìsí àwọn ọmọ pé bòrò ni wọ́n àwọ̀ wọn tí mo rí bòrò ni wọ́n wọ́n sì nà mí nígbà tí wọ́n nà mí tí ò jẹun rí wọn wọ́n ta wọn fòfò nǹkan bójú wọ́n ta tọ́ọ̀sì mi lójú ni tọ́ọ̀sì ẹ̀rìmọ̀ ní àtàsí mi lójú wọn ò lè rí wọn wọ́n kàn tó jí sí mi láàánú tọ́. wọ́n sì gba sẹ́ẹ̀tì mi ń gba wọn owó dáadáa lọ táwọn sì jẹun jáde wò já kiri wò á sára àdó wò já pé nígbà wọn wá lọ tán yányá mo sì wá jáde lọ pé àwọn èèyàn
àwọn mẹ́ta ni wọ́n sì gbé lọ ọmọ kan sì wà nù ọmọ mi ó lóyún nù Aminatu Abidatu Saliu ní wọ́n sì kó ọ̀nà Jamiu Saliu ní wọ́n sì kó ogun ẹlọ́nu ni láti jẹ ẹ̀dá àti ìgboro káwá kẹ́kẹ́ ìsànú wa nítorí ọlọ́run bá ti ìsànú ní ìsànú mi ọlọ́run ní jó tèrè yín bàjẹ́ o wípé innamal mar'u hadisu ba'dahu fakun hadifa hasan man wa gbogbo nǹkan ní ọ̀padà jẹ ọ̀rọ̀ káfí yín pàtàn rí ẹ̀dá kun tó ọlọ́run ẹ̀jẹ̀ àfi yín pàtàn rí ẹ̀sànú wa tó ànábì ọ̀rọ̀ ànábì à ní dààmú ọlọ́run jẹ pẹ̀lẹ́ ẹ̀sìn mi ẹ̀ tún sèmi ọlọ́run ká jẹ́ àrírí ìlàtọ̀dọ̀ rí láṣáájú ẹ̀dẹ́ Muhammad salamu qawlan subhana rabbika rabbil izzati amma yasifun salamu alhamdulillahi rabbil alamin. ẹ wá dúró bàbá tí wọ́n sọ pé wọ́n na àwọn wọ́n ní àwọn bòròró ni wọ́n wọlé tẹwọ́ àwọn bòròró yẹn àwọn tún le ju àwọn Fúlàní lọ o bòròró ti ń dáná ní Kwara tipẹ́ táwọn bá rí obìnrin á dàbí kí wọ́n la ẹnu báyìí kí wọ́n gbèmí ni tó bá gbáyàn mú lójú ọ̀nà àgbọ̀ àlọ́ ẹ̀dà àti fóònù yẹn jáde àlọ́ ẹ̀dà kò sóyún kò sọ́mọ fẹ̀yìn lélẹ̀ kò sóyún kò sọ́mọ fẹ̀yìn lélẹ̀ ìdókòwò kan bá tó àwọn ọmọ èèyàn rob kíkọ́ jalè àwọn mìíràn pé àwọn bàbá sí ẹ̀ ṣáá ni ìgbà tí kòkó pọmọ tálíkà ń gbà yẹn táwọn èèyàn ń sọ̀rọ̀ wọn ló ń fọ̀lú mọ́ ni àwọn àgbààgbà gbóná wọ́n ń bẹ̀rù kán má pa wọ́n ó ti dójú ẹ̀ ń sìn ó ti get started báyìí nísìn ẹ wọ báyìí nísìn wọ́n ń kéwú wọ́n ń kéwú bàtà àwọn bòrò wọlé ẹ̀yin olórí ibú ẹ̀yin ẹni òfò wọ́n ní Yorùbá wuyì ọmọbìnrin yẹn ọ̀rọ̀ yẹn ti ṣìlámù ọbú ṣìlámù ni ẹ̀yin eléri ibú tó ń tọ fún yín dà ẹ̀yin ìyá ẹ̀ mo fẹ́ bínú sí mo wá bínú sí kò máa ṣe yín tó mo fẹ́ bínú sí yín ẹ̀yin ọ̀dọ́ tẹ̀pẹ́ ayín láàfà ọbú ṣìlámù ẹ wá ń bú ọbú ṣìlámù àwọn kan tó náà máa gbé òhò mi jáde èmi tí mi gbọ́ nǹkan kan èmi tí mi gbọ́ anything àwọn mo post ẹ̀ ń gbà àwọn àfà kan náà máa gbé núdù ẹ jáde mo yẹ wá wulẹ̀ gbé yẹn jáde ẹgbẹ́ núdùsì mi jáde ẹ bá rí spaghetti mi gan ẹgbẹ́ jáde èjè lèmi ti wà èmi ti forí lugi forí ẹ̀yin àwọn ọ̀yá yín làwọn ọ̀yá ọ̀dọ̀ ṣe borí wọn àánú lé ìyá níbi tó máa dárúkọ ní Lagos State yẹn tèmi yìí tí mi ò tí ì torí mi bọ̀ gbàríkà táwọn olóyè lọ yẹn gbogbo ẹ má yẹ ká máa bẹ gbogbo ògùn lédi làkẹgbẹ láti àwa mi mo fi fẹ́ pù tiẹ̀ orí títí lèmi wà gba nínú dùsù mi lọ gbé jáde o tí Facebook àti YouTube bá gbà mí láyè láti bẹ̀rẹ̀ post ẹ̀ má tún bẹ̀rẹ̀ post ẹ̀ èmi ò gbọ́ nǹkan kan mi lọ́ ti gé tì mí lọ mi gbọ́ nǹkan kan mi gbọ́ ẹni etí mi báyìí àṣàkẹ́ ni mi èmi ò kí ń fall fún blackmailer gbẹ̀rẹ̀ ẹja róòpù ẹ̀ ìgbà lórí mi máa gbóná sí ìgbà tó bẹ́ẹ̀ ṣe yẹn orí mi máa táàchì sí ni ẹ wo bàbá yìí nísìn ọkọ ọmọ tiwọn náà lọ mo wá fẹ́ mú kinní kan jáde fún gbogbo ẹ̀yin wèrè tẹ́ máa ń sọ̀rọ̀ ńlọrin yẹn tó bá dárúkọ Emir Ìlọrin wọ́n ní ẹ ṣe ṣéwù aláwù yásímúkà mínà nọ́ọ̀sì àṣẹ nǹkan ò tí ì dojú ẹ̀yìn wọ́n dárúkọ Emir Ìlọrin bẹ̀ yẹn ìjẹ́ rí ẹnìkan kó ṣe ṣéwù àwọn tó máa ṣe ṣéwù ìbànújẹ́ ti gbókan wọn mi ìfẹ́ lè tàbùkù Emir Ìlọrin ṣùgbọ́n tí òde ò bá dùn bí ìgbẹ́ nílùú máa ń rí kábíyèsí á dúró onímọ̀ kan kábíyèsí ló dúró pàtó pa àwọn kábíyèsí méjì ní Èkìtì kì í ṣe mọ́tò pọnpọ́n náà fi ká àwọn kábíyèsí sí ni ọ̀dọ́ tó ń gbé òkú kábíyèsí wọ́n fẹ́ gbé wọnú pọnpọ́n orí kábíyèsí yẹn kan nínú ó tún gbá ibi ẹ̀yìn ilẹ̀kùn omi bọ́ lójú mi ṣàlàṣàlà bá pẹ́ àwọn kábíyèsí ni àwọn kábíyèsí ni wọ́n forí wọn gbá pọn wọ́n fòkú wọn gbá forí wọn gbá pọn pọ́n yìí ìjà lẹ́yìn kò lè ṣe ṣéwù wọn ò rántí mọ́ ilẹ̀ Yorùbá ti wà nínú ogun tàbá kàn parọ́ fún wa tàbá ń tan èèyàn kan ní tàlélẹ̀
Siki wọ́n ní make dem call emir, make dem call US imam, make dem call Alfa Labib Lagbaji from UK. Wọ́n máa pàwọ́ òfò lọ́rin náà, wọ́n máa fi wọ́n kúnra wọn. Ẹ máa pé gbogbo yín. Àbí nọ́bọ̀ tó lè pe ṣéwù, ọ̀rọ̀ ṣéwù lélẹ́yìn. Orí everybody wọ́n ti ná anybody orí wọ́n ti yí. Àbáyé ni wọ́n lù wọ́n fẹ́ pa ò, àdúrà àgbàlagbà yìí. Funny part wá ni wípé láti ìjẹta as in èdè ní 31st láti on the 28 àbí 29 mọ́jú 29 ni wọ́n ti kó àwọn èèyàn ní Ìlọrin, ni wọ́n ti wọ ìlú Ìlọrin kó àwọn ọmọ. Ǹjẹ́ ẹ gbọ́ lórí íńtánẹ́ẹ̀tì ẹni pé ǹjẹ́ àwọn àáfàá post ẹ̀? Ǹjẹ́ ẹ gbọ́ lórí íńtánẹ́ẹ̀tì? Ǹjẹ́ wọ́n post ẹ̀? Ṣùgbọ́n gbà tí ó lè gbowó lọ sí Kwara wọ́n ń fò jáde bí èkùrù pòpò wọ́n ń fò jáde.